káì ó mọ̀ ṣe o ajá náà sì tó wá wùsàn lọ́dọ̀ àwọn àjọ RMQK síìdì tó wà lókè mi yìí tó wà láàrin yìí tọ́dà bí ọmọ ká bàbá yìí oliver seed lọ́wọ́ yìí fenugreek seed nínú tó lẹ́tọ̀ọ́ sí rẹ̀ nígbà tó lọ́n gbá mi wò dé tó lọ́n gbá dánwò dé àìsàn tá ló gbé ọdọ́dọ̀ wọn tó fi dìdákúdà yìí nínú tó lẹ́tọ̀ọ́ sí rẹ̀ tó yẹ kó máa ṣe mú bíi tíì lẹ́yìn ascar lẹ́yìn kó gbára lọ́lọ́n kó fọlọ́nlẹ̀ kó wò kí ni ó ṣe àtẹ̀wé tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì ìwé ẹ̀yìn olóbe nìyẹn nínú kí ọlọ́run rẹ̀ nílẹ̀ yorùbá tọ́lọ́run fi kẹwàá ọ lọ pẹ̀lú àìsàn tí wọ́n ló gbé ọdọ́dọ̀ àwọn ẹ̀yìn olóbe nù stone breaker tí ẹ bá ń ṣe wéyìí mú bíi tíì ọlọ́run ló ń sábàbí dáadáa àmọ́ kò tó tààrin àwọn olùmọ̀ ẹ̀sìn wọn láwa mùsùlùmí tá a bá mọ iye ẹni láti fi wáwòsàn owó tí yẹn fi ra gold lèyàn mọ̀ fi rà oliver seed nìyẹn alágbò yìí ta iléwé ọmọ wọn mọ́ ń pa ẹ̀ kì í ṣe nǹkan lẹ̀ wá ń bí gbogbo bí tábà títà nǹkan àwòsàn súnà ìbẹ̀lẹ̀ ti bá pàdé nígbà táìsàn yìí pilẹ̀ tó o bá fi wẹ́lọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tààrà ni nínú kí ọlọ́run rè ọ̀pọ̀ ọbẹ̀ tọ́lọ́run fi kẹwàá nínú ẹni kísírò roman nínú ẹni ewé táǹpẹ́ ní rahan ewé rahan tó ń kà yẹn náà lùkùrá nìyẹn náà ewé orúkọ ewé kan ni tí ẹ bá ń ṣe mu èyíkéyìí àìsàn wọn ní àìsàn tó gbé ọdọdọ àwọn tó fi sọra rẹ̀ dìdàkudà yìí òun náà ni chronic kidney disease èyíkéyìí àìsàn kidney stone ni o ọlọ́run bá lo wúlíbà yìí lọ confam ní tested and confam ẹni tọ́lọ́run bá lóun sábàbí fún dáadáa wọ́n testify pé ó confam kọ́dà àìsàn tó lágbára jù yìí tí wọ́n ló gbé ọdọdọ àwọn lọ saritan tó já sí pé òun tiẹ̀ mọ́ òun ìsà tó bá mú èèyàn mẹ́wàá èèyàn mẹ́jọ nínú ẹ̀ àṣàṣì á máa fà cancer síbẹ̀síbẹ̀ ọlọ́run lò ó lo sídìí ọlọ́run lò ń sábàbí dáadáa ọkà máa mú bíi tí láàárọ̀ lálẹ́ ni ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu rẹ tó fi yin ẹni tó ní ọlọ́run lò tó fi lálàáfíà ọmọ ajá náà sì ọmọ yẹ kó tún sílámù gbà gbogbo láàárọ̀ yìí ni mo tó wò mo ní ha èyí tí mo kọ́kọ́ wò tẹ́lẹ̀ ní ìgbà tó yọ rẹ̀ mí wọ́n mọ dọ́dọ̀ ẹnìkan mú mi dọ́dọ̀ wọn wọ́n wá ní kí n máa lọ láti jọ́nà mo ti bẹ̀rẹ̀ sí lálàáfíà àmọ́ mo ti kọ́kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà tá lọ́mọ tó lọ́n gba tiẹ̀ ọwọ́ àyìn ọkì èwo lọ wá fi kù èwo lọ fi tì fọlọ́run tó jẹ́ tọ́lọ́run nínú gbogbo oríkì pátá nítorí pé ọlọ́run wá wòsàn débẹ̀ ọlọ́run lálàáfíà ṣé báwọn èèyàn ń wá wòsàn lọ chọ́ọ̀chì náà tí wọ́n ti ń lálàáfíà ṣé bá ń wà lọ́dí tí èso lọ́hùn àwọn èèyàn wọ́n ń gbẹ́bọ wọ́n ń ṣètùtù wọ́n sì ń rí náà tíjà ṣé èèyàn lè torí ẹ̀ kí èèyàn wá wà lọ́bẹ̀ níwọ̀tọ́ ní kọ́lọ́run tó gbàdánwò dé gbogbo èèyàn náà mọ̀ ọ́ ọmọ tìláwà Kùránì ní Kùránì lọ́mọ ń sà Dalailul Khairati náà lọ́mọ fi àdánwò wá dé kò wá tú ọmọ tọ́lọ ní wà nínú sílùú mínà Kùránì ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin wala yasidu salimina illa khasara Kùránì ọlọ́run ní ìwòsàn ní ìkẹ́ni bọ́lọ̀ bá fẹ́ fún yà lálàáfíà àìsàn tí yẹn máa ń wá wàkúwà nítorí pé wà lọ́bẹ̀ ọlálàáfíà yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn máa gbà tàjẹ́ torí pé ọ̀rọ̀ tiẹ̀ ní kímọ̀ láwùjọ àwọn tí wọ́n láwọn ń lọ́bẹ̀ mo wo stafiu kan ìyẹn ni mo kọ́ ìgbà tí wọ́n ní ọkàn wáwòsàn wá sọ́dọ̀ àwọn ní o ìsọmọ̀jú àwọn ìgbà tó bẹ̀rẹ̀ sí ròyìn yẹn ohun tó fi ròyìn rẹ̀ ọ ní gbogbo ìlú tí ọba dé táwọn ọmọ kéwù rẹ̀ àbáwọn ọmọ rẹ̀ àbáwọn tó kọ́ ọba síbẹ̀ àbí tóun gẹ́gẹ́ ọba síbẹ̀ tí wọ́n bá ti gbà á láàyè ọ ní ọjọ́ ọ̀la wọn ò lè lọ́jọ́ ọ̀la subhanallah gbogbo tó wí. látara pé bẹ́ẹ̀ sì ni ọlọ́run masá làáfíà èmi àti ẹ má ṣe ní dandan kó bùn wà lálàáfíà tí ó kalẹ̀ bó kìkì ṣe kàyín náà pé àlàáfíà yín lọ wá dọ́dọ̀ wọn kọ́ wá wá dọ́dọ̀ wọn kọ́ wá jọ pípọ̀ lálàáfíà só túmọ̀ sí wípé ọlọ́run wá ń bẹ ń bí nǹkan àwọn tó ipá lálẹ́ jàǹdùn ni wọ́n sì báwọn yẹn ń wá láàfíà lọ dí tí èso ọlọ́run wọ́n ń gbẹ́bọ wọ́n ń ṣètùtù wọ́n sì rí náà tíjà sáwá lè torí ẹ̀ka ní káwọn yẹn máa lọ lè gbẹ́bọ torí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ní òye pé spirit kan wà pẹ̀lú wa kálukú ló ní àwọn màláìkà kan tó ń wà pẹ̀lú wa àwọn ẹ̀mí àìrí ibi tí yẹn bá belong sí ni kí ni ó máa fi develop tó bá belong sí ojú ọ̀nà tó lálàáfíà ní tí wọ́n wá lọ bí tí èso náà yẹn àwọn míì náà àwọn inshallah ọ̀pọ̀lọpọ̀ kódà ẹni tí ó bá ti ní pé níjà àìsàn ọ̀fẹ́ ní diabetes gbogbo èyíkéyìí àìsàn tí traces cancer ni breast cancer ni èyíkéyìí cancer wúlíbà tó ń wò yìí kódà bí ẹ bá ní prostate ọlọ́run ló ń sábàbí dáadáa tested and confirmed bó bá tún wá karangídá bí ẹ bá ní ṣúgà gbogbo ọ̀pọ̀lọpọ̀ oògùn lọ ti lò máa ṣe é mu pẹ̀lú clove tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn kànáfùrù nù ìké ọlọ́run ló ń sábàbí dáadáa èèyàn kọ́kọ́ ṣe ọkọ̀ọ̀kọ̀ ọ̀lẹ̀ yìí ti omi ọ̀bù clove yìí ọ̀bù sínú nínú omi tó hó yẹn bí ìdajì glass cup ọkọ̀ fà ẹ̀ tó bá ti yá fítà clove yẹn kúrò nú ẹ̀ ọ wà da powder fenugreek tó wà láàrin yẹn ọ da sí yóò rò papọ̀ yóò fi tẹ́lẹ̀ ẹnu láàárọ̀ ọ fi tẹ́lẹ̀ ẹnu láàárọ̀ lálẹ́ náà lẹ́yìn oúnjẹ wákàtí kan láàárọ̀ kó tó jẹun lálẹ́ lẹ́yìn oúnjẹ lẹ́yìn ọ̀sẹ̀ kan chẹ́kì ṣúgà rẹ̀ wò ọ̀fẹ́ ní ṣúgà máa lò ó àlèwìkọ́ yàtọ̀ khairu min al-ilaj prevention is better than cure kó tó dé táìsàn bá dé ìmí ń bẹ owó ò lè gbọ́ mọ́ mùsùlùmí
àǹfààní ọwọ́ àpò bẹ́ẹ̀ a ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan yàtọ̀ fún wílíbà yìí nìkan a ní sàfàrà tọ́lọ̀ bá lò ní sábàbí tọ́lọ̀ máa lò fún àìsàn tó gbé ọdọ́dọ̀ wọn a ní ewé tá à ń pè ní rayan tó máa kánú Al-Qur'an yẹn náà ni ó léwé bí yẹn bá ń ṣe mọ́ ọlọ́mọ láyé kéyìí àìsàn liver disease ni o kidney disease ni o kódà kọjá liver cancer kọjá èyíkéyìí àìsàn ọlọ́mọ máa lò ewé rayan yẹn ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ta nǹkan súnà ni wọ́n máa ń ta alágbó ọmọ àwọn ètà torí pé wọn ò dà mà gbogbo bí tí wọ́n bá ti ń ta nǹkan wò san súnà tó ń ti bọ́lọ̀ ń ṣe ń sàlàáfíà yìí náà nínú nǹkan tó lẹ́tọ̀ọ́ sí tí yẹn gbọ́dọ̀ máa ṣe mú náà ní gbára lọ́lọ́run torí pé tí yẹn bá lálàáfíà láti ibì kan tí yẹn bá rí àǹfààní láti ibì kan tí yẹn bá pàdé òdodo èèyàn mọ̀ lérò pé hey ṣé tí mo bá dìnnà ìwọ̀n nísìn sí àìsàn yìí ò ní padà ṣé hey ṣé wọ́n tún ní fi kan sí mi nítorí pé bọ́lọ̀ ti dán máa dá mọ́ ni pé gbogbo ibi tó bá ti rí àǹfààní láì mọ̀ pé àwọn kan náà ń bẹ́ ń di ẹ̀ àlàáfíà tí yẹn bá ní tẹ́lẹ̀ ṣáájú sáyé ni mùsùlùmí máa bọ́lọ̀ dúró pin ni báyìísàn bá dé òyìn bọ́lọ̀ ọba dúró pé ọlọ́run o àìsàn yìí tó bá jẹ́ pé kí n kúrò láyé ní ó jẹ́ àlàáfíà fún mi ọlọ́run mú mi kúrò láyé tó bá jẹ́ pé kí n máa bẹ láyé lọ dáa ní ó jẹ́ ọlọ́run pọ̀ mi lálàáfíà ọwọ́ yìí tó lọ́wọ́ sí máa sàskárì máa lo àwọn àsìbáà tí ò tako fún ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ wá láàfíà lọ bí tọ́lọ́ bá láàgbọ́dọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá wá rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ó ti lóko nínú ìlú lálùkùránì fa tí kùránì dùn lẹ́nu rẹ tó bá wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà wà lè gbà kan jẹ́ táwọn náà ní wọn níbi tádùá ti ń gbànú ẹ̀mọ̀ ìyànná wa tẹ́lẹ̀ ìkanjú wọn ti ṣe yálà tí fòyà aláwọ̀ tọ́lí tí ò tètè rí pé àwọn orí ẹ dákun yàní jínú bá ń wo jínú mú so la hawla wala quwwata illa billah subhanallah subhanallah àjọ jásí pé ìgbà tó wá wòsàn débẹ̀ tó padà rí wòsàn bọ́ọ̀ bá ti máa àkídà àwọn tẹ́lẹ̀ ọtí padà dáàmà lọ́ọ́ padà fi yìn ẹ̀yìn tó ẹ̀yìn yẹn tábà ní ọyìn ọlọ́run kí ló kù tó bá jẹ́ pé bọ́ọ̀ ti wíwú náà lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ tún sílámù gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wá jáde táwọn wá ń sọ pé wọ́n ti ní ajánẹ́sì sọ ìsara wọn tí ọ̀rọ̀ tó sọ nǹkan yẹ kó nǹkan tún sílámù gbà bí ètí ìsara wọn mo rọ̀ wá gbogbo wa ẹja olúbàrẹ̀ o má fi ṣeré má fi sàtà má fi sàwàdà ntọ́lọ́ èèyàn máa ń prevent píkà ìsàn máa ṣe òní wá fi yókù lẹ̀ ọlọ́run tó bá wọ ọlọ́run lè mú wa àmọ́ bá a ti lè prevent pé ok ká má ba dùbúlẹ̀ àìsàn ká má jẹun oúnjẹ tó dáa ká má mú kó mu ká jẹ oúnjẹ tí yóò sara lóore bẹ́ẹ̀ náà lọ́lọ́run fún wa léwé àtegbò fún àǹfààní kálíbà àmọ́ bẹ́ẹ̀ dáadáa kálíbà àrùn sìn nínú ẹ̀ ọ̀kan gbòógì rẹ̀ olúbà jíjẹ rẹ̀ lásán ògùn ọ̀sà èyíké dákọ̀ àìsàn kan tó lérò pé mẹ́tọ̀dù tí wọ́n kàn gbà fi lò lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ó tún lóróró bóbìnrin bá bí mata ní ìsẹ̀ntá lómi ọyàn wá ẹni kó da páúdà rẹ̀ sínú ògì àbí kó dà sínú omi kó kà mọ́ láàárọ̀ lálẹ́ ọkàn rí pé omi ọmọ sẹ́ni omi tó ń lálàáfíà nísìnyí náà ni ọ̀sẹ̀ wà insha Allah oògùn ojú tó ní bí yẹn bá tán rẹ̀ sídìí rẹ̀ yìí ọba rẹ̀ sínú omi mọ́wùlẹ̀ wà rídí rose water original confam ọ̀rẹ́ látàárọ̀ dalẹ́ ń da àárọ̀ ọjọ́ kejì àbí lálẹ́ yẹn máa kàn sí ọlọ́run bá lóun sábàbí dáadáa wá fi okùn lé ọlọ́run bá àdìta wà yí tẹ́lẹ̀ èèyàn ò lè bó èèyàn kò sí ọ̀rì kìíní kan náà ìwọ ni ọmọ wà láàfíà rẹ lọ bí tí ọlọ́run bá ti láàgbọ́dọ̀ wà lọ ọlọ́run má sábẹ̀mí àti yín lálàáfíà tó péye. èèyàn bá ga ńlẹ̀ Yorùbá tí bá ń ṣe dáadáa olórí kì í a and b tọ́ba ga tí ń ṣe dáadáa agùnṣe kíni o àgùntà sọ́ọ́lù nígbà bá kọjá ààyè kíni yẹ agùnmá nìyí.